wàlá ọmọ kí wọn wà fà ìfẹ́ tẹ̀ kàn nílẹ̀ fi ń sọ àtẹ̀tọ́ sọ wúruwúru pé ẹgbẹ̀rún àbá pọ̀ ni kọ́dà ládùúgbò tí ń gan ẹgbẹ̀rún àbá bẹ́ẹ̀ tí wọ́n lórí lọ́jọ́ Ọlọ́run tẹ́sí mọ́ kí ó gbà wá lọ. ìfẹ́ lẹ́kàn fi mọ̀gábàtì lè màhábà lẹ́ fi ń sọ ogun tẹ̀ ń sọ ni ibi tífẹ́ bá wà ó ṣòro kọ̀ntró ìfẹ́ lẹ́ fi ń sọ ni wàláhì tàláhì wàláhì tàláhì wàláhì tàláhì ẹgbẹ̀rún àbá àtọ́ mọ́ kí ó tán bẹ̀rù Ọlọ́run kọ́dà tọ́lọ̀ ń bá rí wọn lẹ́gbẹ̀ẹ́ báyìí kò ní wo bí àwọn wà fọ́dún mẹ́wàá kọ́dà ọdún mẹ́wàá gan lọ. àmọ́ fẹ́ tọ́lọ̀ kan dà sọ́kàn yín pé ẹ máa fẹ́ràn ẹrú mi ilẹ̀ fi ń sọ gbogbo àtàfà tó sọ pé àbá mi ẹgbẹ̀rún àbá kú láyé tọ́lọ̀ ń fẹ́ràn wọn kódà abẹ́fẹ́ wọn àdédé bẹ́ẹ̀ wàláhì tàlá sẹ́pẹ́ wàláhì mọ́sẹ́ wàláhì tàlá ẹgbẹ̀rún àbá ń bẹ̀ láyé tẹ́ bẹ̀rẹ̀ Ọlọ́run wọ́n sì mọ kódà àmọ́ bí kéwọ́ kọjú sílẹ̀ gbẹ̀ wọn wàláhì tàlá yìí ń bá yín sàwádà ìfẹ́ làwọn èèyàn kan fi ń sọ̀rọ̀ kọ́lọ́mọ̀ ní tí wọ́n sọ tó bá jẹ́ kó bọ́ sí kò bínú Ọlọ́run kọ́lọ́mọ́ sàpèlẹ́ jù àbí báyìí kí wọ́n sọ Ọlọ́run títọ̀ àwọn ilé ọmọ tí wọ́n ń sọ ni kọ́lọ́mọ́ fèrè jà wọn náà wàláhì bó ṣe rí náà fà ẹ̀sùn. Afakumullahu ta'ala afakumullahu ta'ala afakumullahu ta'ala ọlọ́mọ sábà ṣe àlékún dáadáa fún àwọn àlùfáà wa àgbà tí fọ́sùmáìlà mi Ubandoma fi Ìlọrin àti gbàgbé rẹ̀ lórí ẹ̀mí gígùn àti àlàáfíà ara. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Aláfẹ́ lẹ́yìn kí ọlọ́run kó ṣẹ̀mọ̀ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. The short video tí ara rí tí àwọn àlùfáà wa ti sọ̀rọ̀ yìí ó jẹ́ practical fún theory mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nínú Islam bí mo ṣe ra fojú wo àwọn basic ìpìlẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní short video yẹn lọ́ra jẹ́ practical fún kí wọ́n á ní àwọn theory yẹn tá a fi rí àǹfààní kan àbí méjì bẹ́ẹ̀. àkọ́kọ́ nù ẹ̀ ó ní pé ní ìdíwọ́ bá ṣe ṣẹ̀dú ilé kí alibarika kò líyà tó dára tẹ̀bọ̀ sún ilé kí wánu harasa Allahu adamaha ìdíwọ́ bá ṣe ṣẹ̀dú rẹ̀ ìdíwọ́ bá ṣe program ẹ̀ pẹ̀lú àwa ọmọ akẹ́kọ̀ọ́ bẹ̀ wọ́n ṣẹ̀dú rẹ̀ pẹ̀lú lifestyle àwọn ẹni síwájú ànábì Muhammad àwọn sàábé àtàwọn tí wọ́n tún pa tó ní ẹ̀yìn wọn lọ́nà wo ni pé ní inben school wa tẹ̀mú wa táàtì sọ bẹ́ẹ̀ pé ní wànán hajj man hajja man qad salaf min ashabi man ja'ana bil huda nílé kí wa àárín lórí agbẹ́rin àwọn ẹni síwájú tí wọ́n mú Islam ọ̀nà mọ̀ mọ́lẹ̀ sàmù wá fún wa kí wá ní orípa àwọn ẹni síwájú lórí ntáfà wá sí níbi fídíò ẹ̀jẹ̀ mú kan wá Sayyidina Umarul Faruq lọ́mọ sábà ṣe àlékún ìkẹ́ àforíjì fún arákùnrin kan wo ìjọ kan sùn ó wá wò bó ti dáa tó pẹ̀lú gbogbo onírànràn nǹkan ó wá sọ̀rọ̀ kan fún Sayyidina Umar ìpín náà mọ́rọ̀ àìtọ́ afdala mink ní ìrẹ́ nìkan kan tó dáa tó ìwọ Umar ẹnìyẹn sọ fún Sayyidina Umar báwọn kí ni Umar wá sí Umar wí pé al-arafta Abubakar sọ ọmọ Abubakar Siddiq arákùnrin sọ pé là ní ìmọ̀ Abubakar Siddiq Sayyidina Umar dáhùn wípé law qulta na'am bó bá sọ yí pé ní bẹ́ẹ̀ ni ọmọ Abubakar Siddiq lọ tó fi wá sọ̀rọ̀ tó sọ yí pé ní ọ̀rẹ́ nìkan tó dáa tó ní Umaru yìí làwùjá àtúkà dọ́ọ̀bà ìbá fi yàjẹ́ ọ Allah ẹwẹ̀ kọ́ lára àwọn tí ààrin ní ti dáàbò súnmọ́ táwọn àlùfáà fi kọ́ alẹ́ kọ́ ni ó clear àbí bẹ́ẹ̀ kọ́ ni kí èèyàn bọ́ aṣọ yìí aṣọ àpọ́nlé aṣọ ẹ̀yẹ tí wọ́n ń wọ̀ fún tí wọ́n fi ń pọ́nlé ìgbé ní ẹ̀yin là gbàfà ẹ̀yin là àlámà ẹ̀yin ni òṣìwẹ̀ ẹ̀yin ni kinní kan tán ń wọ̀ fún báyìí kó wá bọ́ sọ́run ẹlòmíì pé àkèé sàwa ẹni báyìí ni kò túmọ̀ yìí pé ló dé ní àbùkù kódà lọ́dọ̀ àwọn tó bá lóye dáadáa òun gan láyé túmọ̀ nífẹ̀ẹ́ sí jùlọ Allahu akbar kabira àti wà lóde rí tá àlùfáà wa Málàmí Ubandoma tí wọ́n ń sọ pẹ̀lú microphone tí gbogbo ayé ń gbọ́ báyìí pé ní àfáà báyìí èmi ò kò gbẹnu tèmi kí n sọ bẹ́ẹ̀ o àmọ́ kí n kó tiwọn wọ́n ní àfáà báyìí onímọ̀ ìgbà wọn lọ àfáà báyìí onípayọ̀ Ọlọ́run jù wọn lọ sí ìjọ tó ń sọ lọ́jọ́ náà lọ́hùn táwọn ọmọ kí wọ́n ń gbọ́ àtẹlẹmí tí èso ọmọ kí wọ́n so ti wá ní ká nífẹ̀ẹ́ ni tí wọ́n ń fún níyì tán fún lápọ́nlé òun jù wọ́n lọ rárá lára pé ní ìyẹn ní tẹríbanu lára pé ní Ọlọ́run tún gbé yẹn gàjù bẹ́ẹ̀ lọ ni torí wọ́n tó bá ń bọ́ aṣọ àpọ́nlé tán ń wọ̀ fọ́ tó ń wọ̀ sọ́run ẹlòmíì èyí tọ́lọ́run bá àlekẹ́ lọ́tún gbé wọ̀ yóò ju ń tọ́ lérò lọ so ẹ̀dá kun tó yọ lọ ẹ̀kọ́ ni àwọn àlùfáà wa ọlọ́mọsàjì kí á rí wọn pé. ẹlẹ́ẹ̀kejì onípẹ́lá nẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó kọ́ alẹ́ kọ̀ọ̀kan pé ní báwọn yẹn bá yìn wá tán ní ẹ̀yìn ní gbà kan ẹ̀yìn lólórí wa oníranran ẹ̀yìn àwọn amúwá fún ọ Ànábì ní kí n lọ sí Ànábì ní máa sọ̀rọ̀ yìí sọ lọ́rọ̀ àbí kọ́ fi ṣiṣẹ́ ṣe kí ni ọ̀rọ̀ náà sọ pé ní Allahumma wọ́lọ́wọ́ bá àlékè ọ̀la o la tu'akhidhni bima yaqulun ní tí wọ́n wí pa mí ti dáadáa yìí má fi bá mi wí má fi yàrá jẹ mí tí ò bá rí bẹ́ẹ̀ wọ́lọ́wọ́ bá àlékè ọ̀la waghfir li ma la ya'lamun ní tí wọ́n sọ ń pa mí yìí Ọlọ́run mo ní nǹkan mi tí ń ṣe tó kù díẹ̀ kàtó tí Ọlọ́run bá àlékè ọ̀la ṣe lè wò yún tó fi yàrá jẹ mí oríjì mi Ọlọ́run bá àlékè ọ̀la òun làfáwà practice ó wá kọ́ ẹ̀yọ̀ kan àfọwọ́ sọ́mẹ́ àwọn ti yá ọmọ tó kí ni kan náà pé ní waj'alni khayran mimma yazunnun
kọ́ wá sórí tó pọ̀ fún mi ju bí wọ́n tún ṣe ń lérò ń pa mi lọ. èyí jẹ́ ẹ̀kọ́ wípé anybody tí máa ń yìn wá tí ń sọ̀rọ̀ wá gbá kan àwo kan ọlọ́run ní tí wọ́n wí wọ́n fi bá mi wí o ní tí wọ́n mọ̀ tí ń ṣe láì dá foríjì mi kọ́ wá gbé mi ga ju bí wọ́n ti ṣe kí ni tí wọ́n ṣe lérò ń pa mi lọ. èyí jẹ́ tíọ́rì ẹlẹ́ẹ̀kejì nínú táwọn afáwà tí wọ́n practice ibi fídíò yẹn àníbi kọ́ wa lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ọ̀nà láwa fi ń sọ mi fídíò yẹn pé tọ́ wọ́lọ́run bá lékè ọlá ní tí wọ́n sọ tó bá bọ́ sínú bínú wọ́lọ́run dákun sàmójúkò fún wa àníbi wa Muhammad ló kọ́ wa lẹ́kọ̀ọ́ táwọn afáwà wọn á sì kí n káàkiri rẹ̀ fún wa ó di mélòó ó di méjì. ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ní pé ní táwa náà bá jẹ́ àlùfáà àbáwá tá a jọmọ kí ó tọ́lọ́ wọn padà sàwọn náà láàfáà kárí ẹ̀kọ́ pẹ̀lú pé ní bí wọ́n bá ń gbọ́ lákan fún wa tán ń gbọ́ lákan fún wa tán ń gbọ́ lákan fún wa àbáwọn ọmọ kí ó wa precisely ká gbìyànjú láti máa kọ́ wọn lẹ́nu ká sì gbìyànjú láti máa ṣe correction yẹn táyé ó mọ̀ ìpè láàsí pẹ̀lú wọn lórí tí wọ́n ṣe kíni tí wọ́n sọ. nítorí nọ́mà ní kọ́mọ tó kó yin àlùfáà rẹ̀ nítorí nọ́mà ní kọ́mọ tó kó jẹ́ kéèyàn mọ̀ ìpè ní lẹ́yìn àfáà mi o àfáà mi náà tún ni àmọ́ bàbá ní ìwọ náà sọ pé Ọlọ́run bá lè kẹ́ lánìí correct àwọn ọmọ kí ó rẹ ní gbangba káwọn èèyàn mọ̀ pé báyìí níbi tó wà ní lórí ìgbà tọrọ ìṣẹ̀lẹ̀ àti ráhùn tó sọ pé ní èmi àwọn ọmọdé àwòkìlá bùrọ̀sì náà pé ní àfáà mi lókùlá yìí àfáà àwọn àtàwọn yòókù rẹ̀ àwọn tàwọn o lẹ́nu ẹni tí ń sọ̀rọ̀ òun ní òsè sáfà kankan mọ́ láyé ṣùgbọ́n kàlámdà yóò bá sáfà kankan mọ́ láyé àfàfà èèyàn nìkan àdúrà àfáàyàn náà ó gbà torí ṣé kò láwọn ọmọ tí ó ti ń kọ́ ni gbogbo àwọn kan báyìí alẹ́ nìkan náà tó ń sọ gẹ́gẹ́ kò sáfà mi mọ́ láyé lẹ́yìn àfáwọn àti àwọn AI ṣùf AI imagine gbogbo èèyàn AI ni wọ́n káwọn àfáà wa kan máa correct wa níta gbangba báwọn àti pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n ṣe kí ni wọ́n sọ kò díyàn kù èyí ó tún máa níyì lójú àwọn èèyàn dáadáa ni lójú jásí pété bára ọmọ tó dá tẹ̀bọ̀ sún náà pé alẹ́ kọ́ àkín ṣe gànàgànà àkín lálà séèyàn àkín wà dandan rọ́bìṣì online kankan ó lẹ́nu tá a fi jọ àwọn àlùfáà wa tá a fi jọ nù ni àwọn onímọ̀ máa ń sọ pé ní kàmá yakunu al-murabbi yakunu al-murabba bẹ́ẹ̀ ni tó jẹ́ olùtọ́ni bá ti rí làwọn tó tọ́nu ti rí ọ̀pọ̀lọpọ̀ ọgbà tọrọ bá ń ṣẹlẹ̀ níta oríṣiríṣi amẹ́lẹ́gbà kan àwò kan àwọn afáwọ̀ pé pé ẹ má sọ̀rọ̀ tí ò da ẹ má bu yẹn ẹ má ṣe ń gbẹdọ̀ rí kẹ́ ó dẹ̀ bí mo bú àfáwà báyìí tára ó ti mọ ta olúkálukú pé ẹja jáde ká sọ̀rọ̀ àfọwọ́ sì pé olúkálukú pé ń gbẹdọ̀ gbọ́ pẹ́kẹ́ àpẹẹrẹ dáadáa nù ọlọ́run bá ilé jẹ́lẹ́ mọ́sàbá ṣàlékún dáadáa wọn àlùfáà mọ́sàbá ṣàlékún ẹ̀mí gbogbo fún wọn àlàáfíà ara kó sí àwa náà ní ambassador of peace láwùjọ wala hawlan wala quwwatan illa billah wallahu a'la wa a'lam wọn bá ilé jẹ́lẹ́ ní bàtí onímọ̀ jẹ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. وبه زاد لوعي